àwa ọba a nídìí lecture, a dẹ̀ nídìí ìmọ̀, a dẹ̀ gbọ́dọ̀ ní akẹ́kọ̀ọ́ tó máa fún wa ní bá a ṣe ń ṣe ní orí àpèrè, ní bá a ṣe ń wà nílùú, ipò tá a wà nílùú, bá a ṣe jẹ́ nílùú. Ọ̀pọ̀lọpọ̀ wa nílẹ̀ Yorùbá àwa là ń dá wàhálà lẹ̀ láàrin ìra wa nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n wà nípò ọba, ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń ríra wọn gẹ́gẹ́ bí ẹni wípé ọlọ́run ìlú yẹn làwọn, tí wọ́n dẹ̀ mọ̀ wípé ìránṣẹ́ lásán la jẹ́. Àṣà àti ṣe wa ò fi àyè gbà ní ayé ìṣẹ̀ṣe kí àwọn ọba bàbá wa kọ́ tó jí láàárọ̀ wọ́n ti máa dá ifá, wọ́n á béèrè ìgbésẹ̀ tó kàn lénìí kí la fẹ́ ṣe lọ́la. Ṣùgbọ́n gbogbo wa a ṣe mọ́, afẹ́ ayé la fi ń lo ipò tá a wà ní èyí tí ò gbọdọ̀ rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọba nídìí ìmọ̀ láti ọ̀dọ̀ àwọn bàbá wa. Bàbá wa sọ lẹ́ẹ̀kan pé bàbá wa ò ní gbìyànjú lórí ìpàdé yẹn lórí owó tó ń ná. Ó dá bẹ́ẹ̀ wọ́n á ṣe pẹ́ lágbọ́rọ̀ náà, ṣùgbọ́n káwọn ọba náà mọ̀ wípé káwọn ọba stéètì kọ̀ọ̀kan tó bá máa lọ bóyá half of the money ló máa dá tó máa tó fi ran bàbá wa lọ́wọ́ kíkiní ẹ̀ lè máa lọ, nítorí ìdójútì ni fún àwọn ọba Yorùbá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri láàrin wa. Alore TV yìí ní kẹ́lá ṣe kí ni ẹ̀jẹ̀ bá ti mọ̀ ń pa Alore TV ẹ̀ sọ pé pọ̀ Olú ọ̀fọ̀ orílẹ̀ tẹ̀sí. Mo kí gbogbo ládéládé, mo dẹ̀ kí gbogbo àwọn èèyàn tó wà níbí. Bákan náà ni mo kí Baṣọ̀run gbogbo ilẹ̀ Yorùbá fún ìpàdé àti ọ̀rọ̀ ìṣítí. Mo dẹ̀ kí àwọn ọba tí wọ́n sọ̀rọ̀ síwájú, àwọn bàbá Olówódé àti Bàfò. Ibi tèmi fẹ́ lọ́nu gbogbo ọ̀rọ̀ tí Baṣọ̀run sọ ó ní àṣà àti ìṣe wa. Inú mi dẹ̀ dùn gan-an wípé bàbá wa Ìbàfò wọ́n ti sọ̀rọ̀ nípa ìpàdé tí a máa ń ṣe lọ́dọ̀ bàbá wa Onírìṣà. Ṣe rí ní aspẹ̀tì àṣà àti ìṣe. Irú ìpàdé yẹn mo tún fẹ́ kí bàbá wa tí wọ́n wà níjókòó Baṣọ̀run kọ́ bá wa sọ fún bàbá wa Ọọ̀ni pé gbogbo ìgbà tí wọ́n bá ti ń pè pàdé yẹn, gbogbo ìgbà tí wọ́n bá ti ń pè pàdé yẹn kọ́ máa bá wa pè bàbá wa Yẹmí Ẹlẹ́bùúbọn láti máa fún àwọn ọba, àwa ọba a nídìí lecture, a dẹ̀ nídìí ìmọ̀, a dẹ̀ gbọ́dọ̀ ní akẹ́kọ̀ọ́ tó máa fún wa ní bá a ṣe ń ṣe ní orí àpèrè, ní bá a ṣe ń wà nílùú, ipò tá a wà nílùú, bá a ṣe jẹ́ nílùú. Ọ̀pọ̀lọpọ̀ wa nílẹ̀ Yorùbá àwa là ń dá wàhálà lẹ̀ láàrin ìra wa nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n wà nípò ọba, ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń ríra wọn gẹ́gẹ́ bí ẹni wípé ọlọ́run ìlú yẹn làwọn, tí wọ́n dẹ̀ mọ̀ wípé ìránṣẹ́ lásán la jẹ́. Àṣà àti ṣe wa ò fi àyè gbà ní ayé ìṣẹ̀ṣe kí àwọn ọba bàbá wa kọ́ tó jí láàárọ̀ wọ́n ti máa dá ifá, wọ́n á béèrè ìgbésẹ̀ tó kàn lénìí kí la fẹ́ ṣe lọ́la. Ṣùgbọ́n gbogbo wa a ṣe mọ́, afẹ́ ayé la fi ń lo ipò tá a wà ní èyí tí ò gbọdọ̀ rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọba nídìí ìmọ̀ láti ọ̀dọ̀ àwọn bàbá wa. Bàbá wa sọ lẹ́ẹ̀kan pé bàbá wa ò ní gbìyànjú lórí ìpàdé yẹn lórí owó tó ń ná. Ó dá bẹ́ẹ̀ wọ́n á ṣe pẹ́ lágbọ́rọ̀ náà, ṣùgbọ́n káwọn ọba náà mọ̀ wípé káwọn ọba stéètì kọ̀ọ̀kan tó bá máa lọ bóyá half of the money ló máa dá tó máa tó fi ran bàbá wa lọ́wọ́ kíkiní ẹ̀ lè máa lọ, nítorí ìdójútì ni fún àwọn ọba Yorùbá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri láàrin wa. Nígbà táwọn ọba kan máa ní kò sí àṣà àti ṣe, táwọn kan máa ní àṣà àti ṣe wà, táwọn kan máa ní mọ́sálásí lélẹ́yìí, táwọn kan máa ní ṣọ́ọ̀ṣì lélẹ́yìí, tó bá dẹ̀ máa wà lù tí ó tó sọ̀rọ̀. Èmi ò bá àwọn olóṣèlú wí o, mi ò bá àwọn ìjọba wí o, àwọn ọba fúnra ara wa láàmọ́ kó wa, àwa là fúnra wa ní ọ̀wọ̀. So ẹ tí ó bá dẹ̀ ti fúnra ẹ̀ lọ́wọ́ wọn lè fún lọ́wọ́. So mo fàsìkò yìí pé bàbá wa wọ́n bá wa sọ fún bàbá wa Onírìṣà kọ́ dá ìpàdé yẹn padà gẹ́gẹ́ bí kábíyèsí Ìbàfò ti sọ
kó lè máa bá wa kọ́ àwọn tó máa fún wa ní lẹ́sọ̀ kí ká máa débẹ̀ ká máa jẹun ká máa ṣe fàájì ara o wọ́n máa pe àwọn tó mọ̀ nípa àṣà àti ṣe irú bàbá wa Yẹmí Ẹlẹ́bù àti ọ̀pọ̀lọpọ̀ kọ́ wá fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ bá ní ìdánilẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀ kọ́ tó ń pè ní ọba akọ̀ ń lò ó bó ṣe wà ní tí ò lè wọ́n lọ níbẹ̀ lẹ́ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ yìí ilẹ̀ Yorùbá lákọ̀ọ́kọ́ ẹ̀gbọ́n Yorùbá ẹ̀wọ̀ gbogbo gbàgbọ́ máa jẹ́ ọba àdúrà ìbò lẹ́nu dọ́mẹ́ta yìí ọmọ ẹ̀rọ síwájú ọlọ́sẹ̀ tutù ọba kún ìtọ́ ẹ̀sẹ̀ tẹ́lẹ̀ Yorùbá àbẹ̀ nílò ìbò wọ́n mú ẹ̀rọ dání wọn lọ́sẹ̀ tutù àwọn táwa ní ìkọ́ wá bí kò tó wá lójúmọ́ ìlú ló máa jí ọba ní ayé àtijọ́ kẹ́ẹ̀tọ́ wọ ààfin ọba ní ayé àtijọ́ ó ní bó ṣe ń gba àlejò wọ ààfin gbogbo kíní yóò gbọ́dọ̀ rí báyìí káwọn bàbá wa dìde gẹ́gẹ́ bí òwe tí bàbá wa Báṣọ̀run pa síwájú àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wọn á bí wá lè rí báwo la ṣe ṣe o mo ń fàsìkò ibẹ̀ gbogbo orí adé tó bá ń gbọ́ mi wípé ẹ má jẹ́ ká sọ àṣà àti ṣe nu o ẹ̀rí òun onígbàgbọ́ wa ní ìgbàgbọ́ ò pé óye ìgbàgbọ́ ò pé kẹ́mi má ṣòro àwa ò ṣòro ilé wa o. Alore TV Alore TV nílé ní lóko ni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó